أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. akẹ́yìn ọmọ ìyàwó wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáláyé ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́jẹ́ tó Ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. kíkẹ́ Ọlọ́run máa bá wọn ará ilé ànábì, ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó tó máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà táwọn tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn Allahumma àmín tó. mi mọ̀ tó ṣẹlẹ̀ sí péjì wa ní péjì wa Save Your Soul. ó dà pé Facebook ní wọ́n restrict wa, I don't know. a máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan tí wọ́n máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀kan. Facebook ló not restrict wa lórí Save Your Soul page, no not the page wa mú. Anyway, nígbà tí a padà yìí ní àwọn pages mi náà ní ilẹ̀ láti lè fi ṣe program. Gbìyànjú àti lu àwọn ìtabálé náà ni wọ́n á ní kí n test eléwo nà kí ẹ tiẹ̀ wò torí pé bí péjì ṣe wà ṣe public ló wá ṣe bí péjì mahadi ṣe wà àkútí máa ń lò tẹ́tẹ́lẹ̀ náà ṣùgbọ́n sin àmọ́ tó dé tí Facebook fi jẹ́ kó rí bẹ́ẹ̀ tó fẹ́ restrict wa lórí ṣé máìkì yóò ṣiṣẹ́ jẹ́bi owó náà máìkì yóò ṣiṣẹ́ tẹ̀tẹ̀lẹ̀ dán ó yẹ kó ti máa ṣiṣẹ́ sí ó ti ṣiṣẹ́ sí ó dà kó restrict wa lórí péjì Save Your Soul. àráyé mi ò tí ẹ rí péjì yẹn báyìí bọ̀ mo mọ̀ pé a ti send message sí Facebook ó wà lọ́ndà review lọ́wọ́ torí ó ṣe pé bóyá àwọn kan áàkì wa wọ́n gba péjì mọ́ wa lọ́wọ́ lò ó látọ̀dọ̀ Facebook ló ti ṣẹlẹ̀. a máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ̀kan gbà mí tí wọ́n bá ń parọ́ mọ́yàn bẹ́ẹ̀ tọ́mọ akọ̀tì ẹ̀dẹ́dẹ́ wá tọ́mọ lọ dìrọ́ mọ́yàn lórí lọ́nà Facebook pé kọ́ báyìí ló fi péjì ẹ̀ ṣe òní wá tọ́mọ lọ dìrọ́ mọ́yàn lórí lọ́nà Facebook àwọn èèyàn máa ń ṣe dáadáa anyway for meantime àyè máa wà lórí àwọn péjì wa yìí náà àyè máa lo gbogbo ẹ̀ a máa lo àwọn bíi mahadi àtàwọn péjì tó kù náà òun láì máa má lè tí a máa lò for meantime títí tá a máa fi gẹ́ẹ̀tì péjì wa padà látọ̀dọ̀ Facebook tí a máa fi gẹ́ẹ̀tì péjì wa padà lọ́dọ̀ Facebook torí gbogbo ẹgbẹ́ tó bá lọ táìpù Save Your Soul péjì wa ó ní rí ò ní rí tó bá táìpù ò ní rí ìyẹn ò disturb wa láti lè má sọ gbogbo ọ̀rọ̀ tá a bá fẹ́ sọ ìfọ̀kọ́ yọ ogun péjì kọ́ pa Save Your Soul a ṣí péjì mi Save Your Soul náà la máa jẹ but Facebook ti àwọn náà mo believe mo no restrict àwọn náà ó máa ń ṣẹlẹ̀ sáà péjì àwọn ẹlòmíín náà bẹ́ẹ̀ tí ọba ti lọ parọ́ mọ́ wọn tó láwọn èèyàn máa ń pa irọ́ tó bá ti lọ di irọ́ tó ń ṣe lé wọn lórí Facebook lè ṣe bẹ́ẹ̀ fún wọn ìyẹn ò disturb àwọn ẹnu aláàánú lọ́lọ́.
kọlọmọṣẹ ìṣíjú ọ̀nà wa ọlọ́mọṣẹ ìyọnu sí wa ọkọ̀ tẹ̀ ní test ní Facebook ilé ìwò náà ni ìyẹn mahad ìyẹn lórí test yẹn láti lè fi padà sí ìrìnkẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí Save Your Soul péjì wa o but ayé ń bọ̀ ayé ń bọ̀ mo ní program láàárọ̀ ìtẹ́tẹ̀lẹ̀ tí mo fẹ́ ṣe program ayé ń bọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tí wọ́n polówó ẹbọ yìí táwọn àfáà tó ń bá wọn bẹ̀rẹ̀ pé ká ní sùúrù kájẹ́ ká wo nǹkan tí àwọn àfáà fẹ́ sọ lórí ẹ̀ wọ́n ní kájẹ́ ká wo nǹkan táwọn àfáà fẹ́ sọ lórí ẹ̀ náà lọ́mọ sọ fún ọ pé kọ́ ní sùúrù pé tó bá látàlẹ́ àná táwọn àfáà Alfulanny sọ pé kí n ní sùúrù mo ní tó bá ti lè lé mi ń bọ̀ wá ṣe program lórí ẹ̀. But mo fẹ́ ní ká ṣe program náà ní attest Save Your Soul wa mi ò lọ ṣiṣẹ́ ṣùgbọ́n kó tó ní pé mi máa tẹ̀ ní mo fẹ́ ṣe program náà kí n tó ní mo fẹ́ ṣe program náà ṣe báwọn torí mo ń gbọ́ nǹkan tí bàbá oní alálàǹgbà l'Àbújá mo gbọ́ tó sọ lọ́dọ̀ ibi tó pèsè tó ń sọ mẹ́ pé nígbà tí Saheed Shittu tó ń pariwo tó ń sọ̀rọ̀ babalágbára omi ó sọ pé ànábì Muhammad oníjàlábí ni tó bá yẹ pé nígbà yẹn ó máa ti bọ́ta á ti sọ̀rọ̀ ṣé babalágbà ní sùúrù òun sọ mi pápọ̀dà sí burúkú tó bá gbèsè ayé ẹ̀ ó bá mi lọ sọ yà mí ṣé n tó sọ nìyẹn babalágbà l'Àbújá ṣé n tó sọ nìyẹn pé àpadà sí burúkú tó bá ẹ ṣé ó bá mi lọ sọ babalágbà l'Àbújá ṣé àpadà sí burúkú tó bá gbèsè ayé ẹ lórò pé ó bẹ́ mi ni ṣé ó rò pé ó bá mi pé orí ibú tó bá ẹ ó ti wá bẹ́ mi ní tó ń rò nìyẹn àbí wo babalágbà irọ́ gbogbo yín gbàgbé ni ẹni su yín ló gbàgbé ẹni kò gbàgbé ẹ̀yin èèyàn ṣé gbogbo wa kọ́ là ń wà lórí Facebook nígbà táwọn olórí burúkú bí àwọn àgbà blọ́gà àbúrìgímọ̀ àgbà blọ́gà àti gbogbo àwọn wèrè sáráfí gbogbo àwọn wèrè ìwọ́n ní Saheed Shittu iṣẹ́ wa ni fi ilẹ̀ má bá wa ṣe mọ́ àwọn làwọn mọ kéwú wó lórí àwọn bí ọṣẹ Saheed Shittu má sọ̀rọ̀ mọ́ lọ jókòó fi àyè fi ṣe àfáàlẹ́ àwa la máa ṣe ẹ gbàgbé pé ẹ máa ń pé gbogbo yín sọ bẹ́ẹ̀ mo wá ní ókè o ẹ jẹ́ ká tiẹ̀ wo bóyá ẹ máa lè ṣiṣẹ́ yìí náà ẹ jẹ́ kémi náà fi táìmù yìí kémi náà máa fi sinmi díẹ̀ nígbà tó jẹ́ pé àwọn àgbà fáàtà bìlífù pé tó ń polówó ẹ̀bọ tẹ́tẹ́lẹ̀ púpọ̀ nù wọ́n ti jáwọ́ jẹ́ni báwọn dẹ̀ ti jáwọ́ yẹn kí wá ní fẹ́ máa bá wọn fa wàhálà fún o gbọ́dọ̀ ní sùúrù náà nígbà tí púpọ̀ nù wọ́n ti jáwọ́ kò ní pa àwọn òpolówó ẹ̀bọ mọ́ tó bá ti jáwọ́ kò bí ẹ̀bọ ṣé màmá tún máa bú wọn ni àwọn ọmọ kéékèèké lápá gbogbo yóò wá kánsìn láti lè sọ̀rọ̀ wọn apá yóò ká ọmọ kéékèèké àwọn àgbàlagbà wọn àwa ti gbìyànjú agbára wọn débi pé wọ́n borúkọ mi jẹ́ wọ́n borúkọ mọ́mì mi jẹ́ wọ́n borúkọ dáàdì mi jẹ́ wọ́n tọ́ bọ́nu ilé mi tọ́ bọ́nu ìyàwó mi bú àwọn ọmọ mi gbé fọ́tò wọn sórí íńtánẹ́ẹ̀tì olórí burúkú yìí babalágbà àti gbogbo ẹ̀yin olórí burúkú gbogbo ìjọ ń sórí burúkú ẹ̀yin orí yẹn gbà ẹ̀ pé ọmọkùnrin yìí tó bá sinmi lọ́wọ́ yìí ó tó bẹ́ẹ̀ èmi ò sinmi o èmi ò sọ pé mo fẹ́ sinmi o tó bá tiẹ̀ jẹ́ pé mo sinmi ṣé kò yẹ kó lórí burúkú ara yín kẹwò pé
ó tó bẹ́ẹ̀ mo wá ń gbọ́ lẹ́nu wọ olórí burúkú babalálàgbà tápàdà sí burúkú ti bá ẹ wá ní gbogbo yín sọ pé owó tó fẹ́ rí ló fẹ́ rí ṣé níbi wáàsí tí mo ṣe ni mo ti lówó ṣé bí wáàsí tá à ń ṣe fíṣẹ̀bílì láì tí wọn náà ń sunkún ẹ̀ tí gbogbo yín sunkún ẹ̀ ibẹ̀ lèmi ti lọ́lọ́run ti kẹ́mi àbí mo ń bí ẹni babalálàgbà ṣé bẹ́ẹ̀ ni olórí ibu ni gbogbo yín pátá láì yẹyọ kan kù nínú yín tẹ́ sọ̀rọ̀ yẹn olórí àtàwọn tó ń pò wọlé àti gbogbo yín olórí ibu ni èmi ò tí ì rí ti ń rọmọ yín jẹ mọ́sá yín lẹ́gbẹ̀gbẹ̀ eléri ibu ni bí àṣà wọn lọrin wọn ní eléri ibu eléri ibu ni gbogbo yín pátá láì yẹyọ mi ò yọ kọ́kọ́ sílẹ̀ o láàfin lágbájá nìkan ló sì gbogbo yín ẹjọ máa sọ̀rọ̀ yìí ṣé bí gbogbo yín lè ń parí pé Saheed Shittu lọ sinmi ariwo tó ń pàjẹ́ pọ̀ jù àbí gbogbo yín kọ́ lẹ̀ ń ṣe wèrè ni ṣé gbogbo yín kọ́ lẹ̀ ń ya wèrè ṣé gbogbo yín kọ́ ni ṣé gbogbo yín ni tẹ́ ń parí pé Saheed Shittu o ẹni kó dákẹ́ kó má sọ̀rọ̀ mọ́ mo tẹ̀ ara rẹ̀ kẹ́ fún yín pé ó yá ẹ̀yin dẹ̀ tẹ̀ bá wọn máa sọ mo wá ní pé Saheed Shittu kìíní kan iṣẹ́ tí ẹ kó ṣe tó o ṣe o ò ṣiṣẹ́ o ti rówó ni òye bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ ilẹ̀ ni kì í dákẹ́ èwo ni kì í múnú ẹ̀ èwo ni kì í wá ṣe ń sìn báyìí ẹ̀yin lẹ́ parọ́ kì í dákẹ́ mo tún dákẹ́ ẹ tún ni mo ṣe máa dákẹ́ pé iṣẹ́ tí ẹ kì í ṣe bàbá aláya gbogbo yín ló ń fún mi lówó oṣù mi ṣe fẹ́ ṣòfò tọmọtọmọ ni bàbá ìyá yín ló ń fún mi lówó oṣù mi iṣẹ́ tí mò ń ṣe ibi ariwo tí mò ń pa ni ṣé bàbá aláya yín ló ń fún mi lówó níbi iṣẹ́ tí mò ń ṣe yìí ni àbẹ́ sanwó oṣù fún mi débi pé ó ti di ọ̀ràn yàn lé mi lórí pé èmi ni mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ kí ló ṣe aláya ti yín àwọn tí yín ṣé wọ́n so kọ́ ni babalálàgbà àti ìwọ àti gbogbo ẹ̀yọ́ olórí burúkú táyé gbogbo yín ti jọba jẹ ṣé ń sọ àwọn tí yín kọ́ ni olórí bu ara ẹ̀ babalálàgbà ó fẹ́ sọ̀rọ̀ àfa Rashidi alágbára omi ó wá ní babalágbára omi mo nífẹ̀ẹ́ yín púpọ̀ olùpọ̀ lórí ibu ni ẹ ìwọ nífẹ̀ẹ́ bàbá Rashidi alágbára omi mo nífẹ̀ẹ́ bàbá náà púpọ̀ ní ìtì ẹ̀fọ́ àwọn ohun tó dé mu wá ní ìwọ tá ló ń tàn ìwọ nífẹ̀ẹ́ alágbára omi ìwọ nífẹ̀ẹ́ bàbá yẹn onírọ́ irọ́ ti bá tiẹ̀ jẹ́ ìwọ nífẹ̀ẹ́ ó jẹ́ lóṣù mo nífẹ̀ẹ́ bàbá yẹn olórí ibu ni ẹ mo kàn ní kí n fi kíní tẹ́sítì kíní mo yìí ń bọ̀ àbá ògbó yìí mo ń ṣeré ni ṣé ní gbogbo ariwo tẹ̀ ń pa kò ṣiṣẹ́ tọ́lọ̀ ń gbé fún mọ́ o ṣèbó lórí burúkú ara yín lẹ́ni pé kí n lọ sí mi pé kí n kúrò lẹ́nu iṣẹ́ yẹn pé ẹ fẹ́ ṣiṣẹ́ ẹ̀yin lẹ́nu fẹ́ gba iṣẹ́ tí mò ń ṣe fẹ́ gbà lọ́wọ́ mi mo dẹ̀ ló yẹ ẹ ló máa ṣe ẹ jẹ́ kí mi sinmi mo ní ẹ jẹ́ kí n mú kẹ́ ẹ jẹ́ kí n relax ẹ tún ní kò ṣiṣẹ́ yẹn mọ́ wèrè ní èwo ni ká mú bẹ́ẹ̀ èwo ni ká mú ẹ̀yin lẹ́ ń pariwo pé iṣẹ́ yẹn o kò ń ṣiṣẹ́ kó má ṣe mọ́ àgbà blọ́gà òun pariwo pé orí àga tó jókòó sí yẹn kó kú òun bẹ́ẹ̀ orí àga tó jókòó sí orí àga bàbá yàrá ìyá rẹ̀ àgbà blọ́gà abẹ́lẹ́rì ibú ni ọ ni kébì kó lórí àga tí iṣẹ́ àti mo rà kí n dé kó lórí ẹ̀ abẹ́lẹ́rì ibú ni ọ ni àgbà blọ́gà kí n dé kó lórí iṣẹ́ àti mo wà bẹ́ẹ̀ Saheed Shittu jíde kó lórí àga tó àwọn orí àga mímọ̀ orí àga bàbá yàrá ìyá ẹ̀ má sọ tiẹ̀ nu lé ẹ̀ náà má sọ tiẹ̀ nu lé ẹ̀ ṣé mo di ẹ̀ mú kó má sọ̀rọ̀ ni àbí gbogbo yín olórí ibú ara ẹni sọ̀tọ̀ǹgì má sọ̀tọ̀ǹgì má jàdá wọ́n pè sọ̀tọ̀ǹgì má jàdá má jàdá ṣé gbogbo yín ní sọ̀tọ̀ǹgì ni mo wá program lọ́wọ́ ẹni tó pè mí yẹn mo lè block ẹ mo sọ fún mi tó kọ́ báyìí kí n fi bínú block wọn ṣe program lọ́wọ́.
mo ṣe kilo àbí bá mi mú omi lásán nínú fíríjì kò ṣe èyí tó wà nù no bá mú just ordinary bottle water mẹ so tó bá ní sọ́tọ̀ǹgì tẹ́ bá ní sọ́tọ̀ǹgì ẹ̀yọ́ lórí ibú wèrè yẹn tó bá pẹ́ ní sọ́tọ̀ǹgì láti sọ̀rọ̀ ni ẹ má fẹ́ra yín wé mi iṣẹ́ ká máa pariwo yìí sẹ́ lójú ọ̀nà tó lọ́hùn mo ṣàdéhùn pé tó bá ku ẹ̀jẹ̀ kan lára tèmi mo ń sọ lọ ni ṣùgbọ́n ẹ̀yin pariwo pé dákẹ́ kíní kan bá a mú kọ́pì tó ọkọ̀ ṣe àwọn gíláàsì yẹn wò tó wà yẹn kọjọ ẹ wò ẹ̀yin lẹ́ pariwo pé dákẹ́ má sọ̀rọ̀ mọ́ náà mi ì fún mi tútù ìdí sùn mi máa há ìjọ sínú fíríjì wà ok àmì ẹ̀rọ. ẹ̀yin lẹ́ pariwo pé kíní kan gbogbo yìí ok ẹ lọ ṣiṣẹ́ ẹ̀ka tiẹ̀ ṣe pápá yóò ká wọn ẹ wọ àwọn ẹ̀bọ́n ṣe pọ̀ nígboro èmi náà mú ọmọ dàkẹ́ pé kọ́ńtì ẹ̀ máa pọ̀ sí inú mi wá dùn pé iṣẹ́ mi lápa tíṣẹ́ mi ò bá lápa ni Alfa Làbíbù Lágbàjì ò ní against àwọn ọmọ yẹn Alfa kílẹ̀ ń pè é sí ọ̀ṣẹ́. Dr. Alfulanny kò ní against ní táwọn ọmọ yẹn sọ Alfa Alfulanny against ní tó ń sọ Alfa Làbíbù Lágbàjì àtàwọn Alfa mi bẹ́ẹ̀ wọ́n against ní táwọn ọmọ yẹn sọ mo rí wèrè kan tí ayé yẹn ti bàjẹ́ ò tí ànímọ̀ ń bọ̀ mo èmi kàn jẹ́ mọ́sá yìí létè tí náà ni ẹ̀jẹ̀ kí n máa ṣe fàájì lọ lẹ́ni mo fẹ́ ṣe program by telebot ọlọ́run ni ò gbà ní òjò orí bẹ́ẹ̀ láàárọ̀ tí mo lè fẹ́ ṣe nígbà tí sẹ́fì ọ̀sán olùwà táàráyè login sórí ẹ̀ tí mo dẹ̀ mọ̀ pé Facebook ń ṣe verification lórí gbogbo àwọn irọ́ tó ti pọ́n mọ́ wa lórí ẹ̀ tó kí ni ìyẹn mo ń bọ̀ wọ́n máa ṣí wa padà nílẹ̀ inshallah wọ́n ti send àwọn mẹ́sẹ̀jì kan sí mi. days anyway ẹni tó a fẹ́ wo program wa orí mahad a máa wà ń bẹ̀ orí mahad ni máa wà mahad o sefi ọ̀ṣọ́ọ̀lù abẹ́ mahad o Saheed Shittu gbogbo àwọn pages káàkiri ló máa gbé láà gbé sefi ọ̀ṣọ́ọ̀lù nìkan ló lọ sí mi ó dẹ̀ yín padà bọ̀ sefi ọ̀ṣọ́ọ̀lù Don Didi máa gbé ọ̀dọ̀ àfáàrí sálà náà máa gbé àwọn page tó kù náà mo máa contact gbogbo àwọn pages tó kù láti lè máa fi ṣe program wa lọ padà ní islam náà ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ̀ ń fi pé owó ti wà lọ́wọ́ ẹ̀ ní mo ṣe fẹ́ sọ̀rọ̀ mọ́ bàbá aláya yín fẹ́ ṣé bí ń pa mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bí ń pa mí tẹ́lẹ̀ mo sunkún ìlú abẹ́ ńlé ẹ̀rí pé bí ń pa mí o ṣé mo sunkún ìlú abẹ́ rí pa ebi ń pa mí o mi ò sunkún ìlú abẹ́ rí náà tí bá pa mí jọ tí bá pa máa mú gàrí tí bá ń lọ pẹ̀lú àwọn security mi tí gbogbo àjọ wà tá à ń travel anyway mo máa ń gbé gàrí sínú boot mo lè àlejò dé restaurant káwọn ní kíni gbé wọn lọ kọ́ lọ jẹ gbogbo oúnjẹ ilé ayé ìbádẹ́ra bu gàrí wọ́n ní afá àtúntò gbogbo oúnjẹ gàrí ló wù mí tó wù mí mo ní ẹ̀fọ́ mílẹ̀ yes àdẹ́ra mú gàrí wá ẹran dídí bí ọkọ̀ àbí méjì máa jókòó ní mọ́tò àbí ní jókòó lára mú gàrí mi bàbá ní kí wọ́n wo wàhálà tí ní ẹja yé ẹ̀fọ́ mílẹ̀ ẹ jẹ gbogbo tó bá ti wù yín ní kẹ́ jẹ ọ̀rọ̀ pé ẹran aláìsí ẹ̀bà méjì ẹran kan irọ́ gbògúnfe kọ́kọ́ pa ńlá sínú abọ́ mi kẹ́ jẹ ayé yín lọ ẹ̀fọ́ mílẹ̀ tó bá wù mí ni wọ́n ń jẹ ṣé ń gbọ́ so
mo ń wojú yín lọ́wọ́ yìí ẹ̀yin wèrè tẹ́ ń pariwo especially bàbá alálàǹgbà táyé ẹ̀ ti bàjẹ́ yẹn sẹ́ irú ẹ̀ ló wá lọ ń pè ló wá sọ pé nígbà tí Saheed Shittu tó mọ tí gbogbo yóò ná lóṣù kan tí ó fi mọ sọ̀rọ̀ àwọn alágbára omi ayé ẹ̀ máa bàjẹ́ ni ṣó o gbọ́ gbà táwọn ara yín ń sọ tó ní Saheed Shittu má ṣe wá sí mọ́ Saheed Shittu má sọ̀rọ̀ mọ́ mo mọ̀ pé àwọn èèyàn bàbá yàrá gbogbo wọn kò sẹ́ tó dá mi lákẹ́nu gbogbo yìí kò sí onítọ̀hún gbogbo kò sí àfi tí bá kọ́ ọmọ dákẹ́ pé ẹja máa wo yàmàyàmà yìí àfi tó bá wù mí kí n dákẹ́ ẹ̀yin lè dá mi lákẹ́ kí ló fi dá mi lákẹ́ tí ẹ̀rọ náà kí ló lè fi dá mi lákẹ́ mi ò mọ̀ tó lè fi dá mi lákẹ́ toró ní tó lè fi dá mi lákẹ́ so tí bá wá dákẹ́ ó kọ́ wù mí kí n dákẹ́ kí n máa wò lọ kí n máa wò yín náà ni but mo wá dákẹ́ pé ẹ̀yin náà ṣiṣẹ́ yìí kárí kọ́ parọ́ mọ́ yín tó lè má sọ pé Saheed Shittu ẹ̀yin Sàláfì wèrè mo ń sọ ẹ̀yin wèrè jákujàku látọ̀rọ̀ bàbá lálàgbà olórí burúkú àti gbogbo ẹ̀yin wèrè gbogbo ẹ̀yin ọ̀rọ̀dọ̀ọ̀dọ̀ yìí mo bá wí o àtẹ̀yin tẹ́ ń pè ẹ̀yin mọ́ra fọ́kàsì yẹn tó ní gbogbo yìí burú àtẹ̀yin tẹ́ ń pè ẹgbẹ́ ẹ̀yin inú ẹ̀jẹ̀ kan parọ́ mọ́ yàrá ìyá gbogbo yín pé ìyá yín ó lè ní kọ́ ní ìyá yín jí panla mẹ́ta kọ́ ní bàbá yín ó lè ní ẹ wo gbogbo adúrú lọ́tọ̀ pamọ́ mi tèmi dẹ̀ fara dà lọ bẹ́ẹ̀ mo dẹ̀ báṣẹ́ lọ ara torí pé wá débi òdodo mo wá sọ̀rọ̀ àwọn àfáà olórí ibú èèyàn ló máa rí pé tí Dr. Sharafdeen sọ ẹni òfò ẹni àdánù ló máa gba tí Dr. Sharafdeen sọ wọlé ẹni tó lọ́wọ́ bá ti bínú sí ló máa accept tí àáfà Kòrédé Yunus ṣe lórí ọ̀rọ̀ Sheikh Olarewaju ẹni tó lọ́wọ́ ti bínú sí nìkan ló máa sọ pé tó ṣe dà tí ò ní rí ọ̀nà Ọlọ́run ẹni tó lọ́wọ́ ti bínú sí gbogbo yìí torí pé ohun tí mo sọ pé àáfà Kòrédé Yunus ṣe mi ìná jalè mi ìná pààyàn mi ìná ṣe kankan ṣùgbọ́n tó ṣe Sheikh Olarewaju wà nù dààmú lórí ọ̀rọ̀ irọ́ táwọn Jamiu Ajagunwa olórí ìjọ àwọn Ajaja tó ń pa máfà yẹn lọ́wọ́ pé àfà yẹn gba owó Ìkòyí prison àfà Kòrédé Yunus mọ̀ kò dẹ̀ dìbọ́ǹkì pé kò gba àfà Olarewaju ò gba owó yìí o pírójẹ́tì tó fẹ́ gbé lọ fún Dr. Muminu Ọmọlájà gan àwa náà gbé pírójẹ́tì ibi tó fẹ́ kọ́ fún o ẹ̀yin wèrè kan wá ń torí yẹn ẹ wá ní ẹmú bàbá aláya yín lọ́ta ẹ ní jèrè tẹ bá rẹ́ pẹ̀lú mi mọ́ ẹ ní jèrè tọmọtọmọ gbogbo yín ni o tẹ bá náà tẹ fẹ́ rí kọ̀ǹsáyà àbí kíni kan pẹ̀lú mi ẹ ní jèrè tọmọtọmọ yín Ọlọ́run ní yọ́nú sí yín mò ń sọ pé táwọn àfa wá ṣe o tó ń ṣe ò dá ẹ̀yin sọ fún mi pé kí n má sọ mo náà fa Ṣàráfà ó parọ́ mú àwọn kílẹ̀ pé ó parọ́ mọ́ àwọn tẹ̀bílíkù ṣé kò parọ́ ni àbọ̀ lórí ibú ni mo níyàn parọ́ mọ́ àwọn tẹ̀bílíkì wọn náà àwọn tẹ̀bílíkì máa ń pààyàn mo dẹ̀ ní rọ́ ló ń pa ṣé mo ṣe mi ìmọ̀ tí mo sọ ni àná òpùrọ̀ ni babaláwo àgbàgbọ́ kọ̀ǹfàmù pé irọ́ ló ń pa òpùrọ̀ ni òun náà kọ̀ǹfàmù ẹ̀ abẹ́ ẹ̀ ní nígbà tí mo play video ẹ̀ tó ń sọ pé irọ́ ló ń pa òpùrọ̀ ni àbí nígbà tó dọ̀rọ̀ alálàǹgbà tí àdọ́kọ̀ yẹn ò lọ sí sáìdì tiẹ̀ ó padà pé lópùrọ̀ àbí kò pé lópùrọ̀ ó pé lópùrọ̀ lọ́sọ̀rọ̀ náà dídì wà bá ń bẹ̀ ó pé lópùrọ̀ onírọ́ ni oní kò lẹ́rìí kankan fún un tó ń sọ tó sọ ni so tó bá wá rí mi tí ìgbà wá ṣe program mo ń wo òṣì tí gbogbo àwọn olórí burúkú orí gbogbo yín ṣe ní wèrè jágàjàgà Sàláfì jágàjàgà onírọ́ tó jẹ́ pé nírò rí ṣé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àfàlà bíbù lágbàjì máa kọ̀ndẹ́mù ń tọ́wọ́ yẹn ṣe tí wọ́n máa kọ̀ndẹ́mù ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ o rápẹ̀rẹ̀ iṣẹ́ tí mo ṣe rárá níbẹ̀ o rí ẹ̀yin gbàjẹ́pẹ̀yìn ẹ̀kọ́ náà kéwú ní ìmọ̀ tẹ́ máa fi pèèyàn wọlé sínú Islam
ìlàkàyè yìí ò gbé bẹ́ẹ̀ ṣe máa pè wọ́n ní ìsìlámù kò yé yín ẹ̀kọ́ náà mọ kéwù ni kéwù yín kò sí làkàyè ẹ̀ ní kímọ̀ ṣé báyìí lè má ṣe pọ́ lọ́ọ̀ ní pẹ̀pẹ̀ sẹ́sìbìlì ìkímọ̀ ṣé ìkímọ̀ tí mò ń lò pẹ̀lú Alfa Alfulanny ṣé kò yọ jáde lára Alfa Alfulanny àfa àwọn náà bí dá gbogbo lẹ Yorùbá tẹ́lẹ̀tẹ́lẹ̀ fẹ́ especially ní gbogbo Ọ̀yọ́ state ló sọ o gbogbo Ọ̀yọ́ state àti gbogbo lẹ Yorùbá lápapọ̀ pápá ìkúlẹ̀ Ìlọrin tó lè di alájà Kaola mú lọ́wọ́ pé alájà má pariwo mọ́ ṣe sùúrù táná bí dá gbogbo àfa gbogbo lẹ Yorùbá pátá tó tó bẹ́ẹ̀ ní gbogbo yín ẹ̀kọ́ máa bú alájà Kaola lásán ni nà kò ní gbọ́ alájà yẹn ò ní gbọ́ kàn ní gbọ́n tẹ̀ sọ láyé ẹ̀ wá ríṣẹ́ tí mo ṣe ta ló rírú ẹ̀ ṣe nù yín ta ló rírú ẹ̀ ṣe tó tiẹ̀ gbìyànjú ta náà bídà àti tó pẹ̀rẹ̀ ní àwọn oní súnà Ìbàdàn gbogbo yín àtẹ̀yìn ní súnà Ìbàdàn tí bá dárúkọ súnà Ìbàdàn súnà àbòsí súnà ọ̀rọ̀ súnà ìlara mo sọ ó ti yá àwọn ní súnà Ìbàdàn àwọn onírọ̀ ta ló ní sẹ́yìn ẹ̀ṣẹ̀ láti di alájà Kaola mú lọ́wọ́ pé alájà Kaola ẹ ṣe sùúrù báyìí ta ló ní ṣe without violence ẹ̀yin ò ríṣẹ́ tí mo ṣe ń bẹ̀ rí olórí burúkú ara yín ẹ̀ wá sọ pé èmi ẹ̀yin wèrè sára fi yẹn ni o ẹ̀yin ajá àwọn ajá kẹ̀kẹ́ ló tẹ̀ púpọ̀ láwọn ajá látòrí babalálàgbà olórí burúkú káyé ti bàjẹ́ olórí ibu ara yín àwọn tó tún wá ń gbìyànjú tó ti wá ń pèpè sínú Islam original lè fọ́ọ̀sì irú Alfa Alfulanny pé dandan kó wá di Sàláfì ara yín wèrè ní kẹ́bẹ́ bẹ́ẹ̀ pé Alfa Alfulanny kó wá di Sàláfì ara yín ṣé ẹ bẹ́ẹ̀ ṣe ń pè ilẹ̀ máa fi pè wọlé ṣé bẹ́ẹ̀ ṣe máa ilẹ̀ fi pè Alfa Alfulanny wọlé. ṣé bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ pé eléyìí olódò wèrè Sàláfì mo ti blọọkì ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe lẹ́fẹ́ pé Alfa Alfulanny wọlé ṣé ìwà ayé rẹ̀ fi Alfa Alfulanny wọlé ní pé kò ríṣẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe sọ yìí lẹ́ẹ̀ máa ṣe ní pé wọlé ṣé wà sí Alfa Alfulanny ọdún 4 rèé ọdún 3 rèé sóhun rèé ń sìn ẹ wà alápẹrẹ pé wọn ní tẹwé bá pẹ́ lára ọṣẹ ọmọ ń dọṣẹ wọn lágùntàn tó bá bájá rìn ó máa jẹ bẹ́ẹ̀ ni ajá tó bá dẹ̀ tún gbéwúrẹ́ rìn òun kọ́ máa jẹ pósú ẹ alápẹrẹ pé mi ìmọ̀ báwọn Alfa Alfulanny mi ṣe ó ń chẹ́ǹjì wọn díẹ̀díẹ̀ ẹ wá ń ṣe pé mi ti torí súfì olórí bu ara yín ẹ wá ní àṣàyàn ìṣíjú ní sáyẹn ìṣíjú pé wá sí rẹ ó káwádàá àwọn olórí burúkú ni yàrá ya gbogbo yín ẹ ní ṣe oríire ṣé mi dára wọn ni ṣé mi bá wọn ṣe súfì àbí mò ń ṣe tìjàníyà àbí mò ń ṣe kọ̀dìríyà àbí mò ń bá wọn lọ sáwí àbí mò ń bá wọn lọ sàlátù tí mò ń bá wọn lọ olórí ibu ni ọ̀dẹ̀ ni ní ìbá wọn ṣe tó ń ṣe mò ń pè wọ́n sá kéèsì wọ́n dẹ̀ ń jùlẹ̀ díẹ̀díẹ̀ ó yẹ kẹ́ máa rí lára wọn wọ́n ti ń dúọ̀pù ẹ̀ díẹ̀díẹ̀ àní àáfà àwọn olótóbẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá fẹ́ gbogbo ẹnu mo fi sọ tó lè di alájà Kaola mú lọ́wọ́ fẹ́ kò sí gbogbo ilẹ̀ Yorùbá tó bẹ́ẹ̀ kí ló fẹ́ sọ fún alájà Kaola kéwù wo ló fẹ́ kà fún gbogbo kéwù tó mọ̀ kò ní gbọ́ a máa wẹ̀ pé kí ló sọ àbórí ẹ̀ dàrú máa bá mi ló kọ́ mi kéwù ó kọjá pé tí ò bá sáfà mọ̀ nílé ẹ jẹ́ ká pé Kaola àǹfààní mi tó máa dúró báyìí tán táwọn bí alájà ìrẹ́nu yìí tó lè dìbò lọ́wọ́ gbogbo àtàwọn àǹfààní wèrè tí wọ́n gbé ń jọ ń sórí burúkú ta ló tó bẹ́ẹ̀ ní gbogbo wọn pẹ̀lú gbogbo kéwù pàǹtí tó ń gbé sórí láti di alájà Kaola mú lọ́wọ́ ta ló tó bẹ́ẹ̀ ní gbogbo àwọn àǹfààní ẹ̀yin Sàláfì wèrè yẹn ẹ̀yin àfa àwọn ajá yẹn ṣe tó bí alájà gbogbo yìí rè láti di Kaola mú lọ́wọ́ ṣé wà sí ilé di Kaola mú lọ́wọ́ ṣé wà sí ilé di Alfa Alfulanny mú lọ́wọ́ ṣé wà sí ilé change Alfa Alfulanny gbogbo pàǹtí tẹ̀ ń gbé sórí àwọn ara yín nìkan lẹ́jọ́ ń gbọ́rọ̀ ara yín àwọn èèyàn ò lè jókòó kọ́ tẹ́tí gbọ́ wà sí ẹ̀yin wèrè tẹ́jọ́ ń ṣe orí búkú yẹn nìkan lẹ́jọ́ ń ṣe mọ̀ pé ńlá ká ìlórí nìyẹn àwọn èèyàn ò lè convert sí wọn lè yí padà kó òun wá sí
wọ́n rí wá sí yín pé rubbish lẹ́ ń sọ àbẹ́ lọ́wọ́ I'm on the program. ṣé ẹ mọ̀ pé ìdí irú Alájà Kaola tí wọ́n yí padà ṣẹ́yìn ò rí ni pé irú Alájà Kaola tó yí padà ẹ̀ rápẹ̀rẹ̀ pé ọmọkùnrin gbìyànjú díẹ̀ ẹ̀ lè rí tẹ́yìn bá lẹ́yìn òyìn mi tẹ́yìn ò bá ẹni ò nídìí ẹyìn yìí lọ́wọ́ yìí olórí burúkú yìí Ọlọ́run ọba gbọ́ láti sánmọ̀ kéde lọ́hùn Ọlọ́run ọba tó dá mi gbọ́ wọ́n yìn mí fúnra ẹ̀ ẹ̀yìn ò mọ̀ pé yìn mí ìwọ mọ̀ Ọlọ́run yìn mí ẹ̀jẹ̀ àjọjọ́ dọ̀ Ọlọ́run àmọ́ Ọlọ́run ọba yìn mí fúnra ẹ̀ Ọlọ́run ọba gbọ́ yìn mí fúnra ẹ̀ aláàtì ẹ̀jẹ̀ kó bá wá kiri Ọlọ́run ọba gbọ́ yìn mí fúnra ẹ̀ tẹ́yìn bá lẹ́yìn òyìn Ọlọ́run gbọ́ yìn mí n tó àpẹẹrẹ pọ́lọ́run yìn mí ni àwọn ẹni tí à ń bá sọ wọ́n ju tọwọ́ wọn lẹ̀ àwọn ẹni tí mò ń sọ̀rọ̀ wọn ju tọwọ́ wọn lẹ̀ ẹ̀yin náà gbìyànjú káríṣẹ́ títí yìí ó Alájà Kaola ǹjẹ́ olóòtú Alájà Kaola tó wá bọ́ta tó wá pariwo tó ṣe fatafata bọ́ ẹ máa ń bá wa fa wàhálà ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì yẹn ǹjẹ́ olórí wọn ǹjẹ́ olórí Alájà Kaola lórí irú ẹ̀mú níjọ́ olórí Alájà Kaola ń bẹ́ẹ̀ ǹjọ́ wo afárá bíbélì agbájí náà wọn ò ṣoògùn mọ́ àwọn òpolówó ògùn mọ́ ǹjẹ́ olórí pọpọ polówó ó wá dẹ̀sẹ̀ pé afárá bíbù wọ́n sọ̀pọ̀tà àwọn ọmọ yẹn ṣáfárá bíbù gọ̀ǹgọ̀ polówó ògùn fúnra ẹ̀ ṣe báwọn náà lọ padà tún bọ́ta lọ tún wọ́n against àwọn ọmọ yẹn ó yẹ kẹ́ kí wọ́n kẹ́yìn wọ́n ní ẹ̀ nílàkà ìlórí ni tó bá jẹ́ pé ẹ fẹ́ pè wọ́n sákèésì ẹ fẹ́ jẹ́ ká Afárá bíbù ju tọwọ́ wọn lẹ̀ pé Afárá bíbù yìí tẹ̀ ń ṣe tẹ̀ ń yin àwọn ọmọ ẹ láyé ìbòrò ẹ dọ́gbọ́n ẹ lo ikímọ̀ ni ṣebí mọ̀ lọ ṣe fẹ́ fìyàn ṣẹ̀ sí ni àbẹ́fẹ́ kéèyàn change ṣe fẹ́ pè wọ́n sákèésì kó ju tọwọ́ wọn lẹ̀ ni àbẹ́fẹ́ fi wọ́n ṣẹ̀ sí ẹ̀yin wèrè ṣe fẹ́ fi wọ́n ṣẹ̀ sí ni tó àpárá fi wọ́n ṣẹ̀ sí wọn ní gbọ́rọ̀ yìí o ọ̀jẹ̀ ni ibi tẹ́ gbọ́ sí nìyẹn ẹ̀bẹ̀ tó bá pẹ̀lẹ́ fi wọ́n ṣẹ̀ sí ni wọn ní tẹ́tí gbọ́rọ̀ yìí èèyàn ọ̀jẹ̀ ẹ pé fóònù wọn gba Sheikh Labib ó máa tọjọ́ mẹ́ta àbáwo ni gbogbo fámìlì kan ta ló sọ̀rọ̀ àìmí lágbájá ni wọ lágbájá oníkọ̀ọ̀kọ̀ lábújá àbí wọ́n kọ́ ló máa ń lé alágbà káàkiri gbogbo Àbújá ni bẹ́ẹ̀ ni olórí alágbà ìwọ bẹ́ẹ̀ ni bàbá mà fẹ́ pé yín sákíyèsí kan ni wọ́n afárá alágbà ló pè mí báyìí àmàkéré wú lọ́sàn wọ́n á pè mí wọ́n alágbà tí gbogbo ẹ̀yin wèrè ẹ kí fóònù mọ́lẹ̀ pẹ̀lú wọn báyìí ṣé báyìí tẹ sọ yìí báyìí ẹ̀ bálẹ̀ tún jẹ́ ká ṣe báyìí bó ṣe yẹ kó ríre bó ṣe yẹ kó ríre ṣe bẹ́ẹ̀ máa kàánú tíra yín ṣe bẹ́ẹ̀ máa kàánú tíra yín pé báná bí mu ọ ẹ máa kàánú tíra ẹ má lè ké pẹ̀lú tíra yín èmi olófo torí sì lè máa change ẹ pé ó ti ní sọ Buhari ò ṣe tíra wo ó tún ní kíní kan ò ṣe tíra wo ó tún ní Kùránì ò ṣe tíra wo ó nínú tíra yín olóṣìní irú Kàmọ́lì náà ó ponú irú ẹ̀ Kàmọ́lì Ibrahim òun náà lè fò bọ́ta kó ní ó ní Kùránì ò ṣe tíra wo ó tún lè gbogbo yín ẹ máa ń ṣe bí ọ̀sìnwín gbogbo yín ṣe máa ń ṣe báwo ìgbà máa gbogbo rẹ̀ láwọn ìpèsè wọ́n láka ìròrí lò tí bá ní nínú tíra yín metaphorical ni mo mí ní ẹ̀mí pẹ̀lú tíra yín tíra gbogbo wa ni mo mí ẹ̀ láka ìròrí ṣe bó wà náà wọ́n tíra wa tẹ̀ máa ń kóòtù pé tẹ̀ bá fẹ́ péyàn sákèésì kìnní kan lè gbàmú lọ́wọ́ kìnní kan àbí kẹrẹ abá sọ̀rọ̀ kẹrẹ afọpọlọ pé Ọlọ́run gbọ́dọ̀ sọ ìrìwúsẹ̀ bí lè rọ̀ bíká bìlì hikima ẹ pèpè sínú ẹ̀sìn o bìlì hikima tì wàlìmọ́ yìí sàtìlẹ̀ hasana àpẹ̀lú wáàsí tó rẹwà irú ẹni bẹ́ẹ̀ yẹn tó bá pẹ̀ fẹ́ fi ṣẹ̀ sí o ẹ fẹ́ jẹ́ kó gbọ́ ẹ bèrè púpọ̀ nú àwọn èèyàn yìí mo máa ń pè wọ́n lórí fóònù kí n tó sọ̀rọ̀ wọ́n ń ta wọn kì í gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹ pè Afárá bíbù lágbàjì kí Saheed Shittu tó sọ̀rọ̀ yín tẹ̀tẹ́lẹ̀ kó tó di kó máa ń dariwo tó bá pè yín àbí kó pè yín kó tó di kó sọ̀rọ̀ yín wọ́n máa sọ fún ẹ pé mo pa àwọn lé mi àwọn bú mi àwọn ṣépè fún mi ni wọ́n á sọ bẹ́ẹ̀ fún ẹ Afárá bíbù òkú tí ìwọ bí wọ́n ní bẹ́ẹ̀ Ọlọ́run máa ń gbọ́ nígbà tó ń gbọ́rọ̀ Bàrígà wà lọ́jọ́ kìnìún ẹ̀nà mo pe Bàrígà nǹkan bẹ́ẹ̀ lọ gbé wa òun ló lè dá sí òun ló ní kí n gbé jáde
òun ló sọ bẹ́ẹ̀ èmi ò mo máa ń pè wọ́n máa ń pọ̀ àfi tó bá yarí kan rẹ̀ bá pé ó kí o ti yarí tí a lọ máa yanjú ẹ̀ta tí a lọ máa yanjú ẹ̀ta gbogbo èèyàn bá wa dá sí so ohun tèmi ń tẹ̀ láti sọ fún gbogbo yín ni pé ẹ̀yin wèrè tẹ́ pera yín ní onísàlàfí àti babaláńgbà tí gbogbo yín pariwo wèrè pé Saheed Shittu ṣe bó sọ pé gbogbo yín dúró pé Saheed Shittu kò fẹ́ ṣe wá kò ṣe wá sí mọ́ wá ní pé mi ò ṣe wá sí mọ́ ẹ̀yin lẹ́yìn sọ pé kí n lọ sinmi pé iṣẹ́ yẹn o ẹ fẹ́ gbaṣẹ́ mo dẹ̀ sún mẹ́yìn sí pé yẹ máa ṣiṣẹ́ náà ẹ̀rí pé ẹ̀rí iṣẹ́ yẹn ṣe òun làwọn ọmọ yẹn fi ń bọ́ ta gbogbo wọn fi ń ṣe yàmàyàmà ẹ̀rí pé ẹ̀rí ṣe òtúrúpọ̀ lọ́wọ́ ọbọ̀ òrùn yín àfikẹ́ parọ́ ọlọ́wọ́ ọbọ̀ òrùn yín iṣẹ́ yẹn tó bá rán yín ní ààrí lára yín kò rán yín tọ́lọ̀ bá rán yín iṣẹ́ yìí ni àárá pẹ̀rẹ̀ lára yín kò rán yín iṣẹ́ ọlọ́wọ́ bá dẹ́dà wà láì kò rán yín iṣẹ́ yìí tó bá rán yín ní ààrí lára yín ẹ wo adúrú bá àti ẹ̀rí kọ̀ọ̀kan sẹ́ àfa Musa Buhari àfa Sulaiman Faruku àní ó padà wá twist ọ̀rọ̀ ojú màálù mẹ́rìndínlógún ó padà wá twist ẹ̀ ń ta ni kò gbà ó padà wá twist ẹ̀ àní káfa Sulaiman Faruku tún bọ́ tàbá sẹ́pẹ́ ojú màálù mẹ́rìndínlógún àtàrí mẹ́rìndínlógún àtọmọ awóré jẹjẹ kẹwàá jó gbogbo ẹ̀ pọ̀ kò tó bẹ́ẹ̀ gbogbo ẹni mo fi sọ àfa Sulaiman Faruku kò tó bẹ́ẹ̀ láti tuntun sọ́sẹ̀ gbogbo ẹni mo fi sọ́sẹ̀ afáyé tó bẹ́ẹ̀ láti sọ ìtọ́ ti sọ tẹ́tẹ́lẹ̀ wọ́n ti dáhùn àṣọ ọ̀run mímọ́ ojú wa lè máa tì wọ́n o láti kó ìtọ́sọ jẹ o ojú lè máa tì wọ́n o ṣùgbọ́n aburú ni tó ṣe láti má kó ìtọ́sọ jẹ kò dá láláì kó jẹ tán ṣùgbọ́n ẹjẹ́ ìfowópamọ́ fọlọ́run kọ́lọ́run yanjú yòókù kọ́lọ́run bá ṣe dájọ́ wa kó ṣe dájọ́ ẹ̀ láàrin wa ìwọ yìí adúrún tó sọ̀rọ̀ ó wàá túnṣe ìfowópamọ́ fọlọ́run káwa náà move on ká máa sọ míì lọ àbí wá sí títán kò ì tán ṣe bá àwọn kékeré náà ti ya wèrè bọ́ta yẹn gbà tí àwa ti roko sẹ́yìn nígbà tá à ń pariwo àwọn èèyàn yìí tá a mú búdòsà tá à ń búdòsà tí mo tẹ́mi gbéra tèmi lẹ̀ láti máa búdòsà wọn lọ níbo ni bàbá aláya gbogbo yìí wà tó ń pè mí ní tí mi ò jẹ̀ṣẹ̀ kí n ṣe tù ọmọ ìyá jípa ńlá mẹ́ta ọmọ bàbá olè wọ́n pa bàbá ẹ̀ ni wọ́n pa bàbá ẹ̀ ni wọ́n fi pa bàbá ẹ̀ wọ́n pa bàbá ẹ̀ ni níbo lẹ́yìn wà ń gbà yẹn wọ́n pa bàbá ẹ̀ ni o ọlọ́mọ orẹ́bù obìnrin o àwọn ọmọ ẹ̀ kíní kan níbo ni gbogbo yín wà nígbà yẹn bó lẹ wà ṣe ti kú àbẹ̀wà láàyè ẹ̀yin olórí burúkú kọ́là níbo ni gbogbo yín wà ṣe gbogbo yín wà bẹ́ẹ̀ gba ẹ̀ tẹ́ ń pìtì mi pé kò yí sí ó wá di pé Saheed Shittu kò fẹ́ sọ̀rọ̀ mọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ kọ́ mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ kọ́ mo lè sọ̀rọ̀ mi mo dẹ̀ yẹ sọ̀rọ̀ mi lọ mo dẹ̀ tí ì dákẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ kó gbọ́ mi ò dákẹ́ ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ mo yẹ sọ̀rọ̀ mi lọ ṣùgbọ́n mo ń wo ẹ̀yin tẹ́sí pé dákẹ́ afẹ́ máa sọ àárín àgbà blọ́gà ó ti parẹ́ máa yé ègé àti mi ò sọ̀rọ̀ mọ́ sí tí mi ò sọ̀rọ̀ ẹ̀rọ pa àràgbà blọ́gà ń gbòòrò mọ́ ayé ẹ̀ ti bàjẹ́ ó tún ti padà sínú inú oru ẹ̀ ní Ìbàdàn bóyá kò rówó rárá tàmọ́ ni àgbóhùn àgbà blọ́gà mọ́ gbogbo àwọn wèrè tó kàn sí yàrá àwọn kàn sí yàrá ọ̀rọ̀ wọn bí kò sẹ́ni tó lè convert sọ̀rọ̀ àwọn wèrè yìí àfàwọn ara wọn nìkan lọ́jọ́ ń gbọ́ra wọn ẹ̀yin ò kíyèsí ni àtàwọn ajá wọn tó kó jáde kò sẹ́ni tó máa àwọn ara wọn nìkan lọ́jọ́ ń gbọ́rọ̀ ara wọn kó wá ṣe wá sí fẹ́yàn kó wá nù wá mo ṣe tó àti yí padà kó mi yamayama tí mo ṣe torí pé wọ́n kàn ń ṣe yamayama ni kí ló Alfa Alfulanny lè change pé kò sí ọṣẹ nínú Islam fẹ́ kò sáyè fún pé òun ṣọṣẹ àwúrẹ́ òun ṣọṣẹ tájà kò sí tó jọ nínú Islam èèyàn tó lè sọmọ kọ́rẹ́jì láti lè sọ orú ẹ̀ jáde ó yẹ ká
Alfa Alfulanniy kan yìí torí pé Alfa Alfulanniy máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àfà lórí ọ̀rọ̀ yẹn olórí burúkú ara yín ẹ̀yin ò nírò rí orí yìí burú gbàtẹ́ ẹ̀ kọ̀tẹ́ ẹ̀ kéwù ní gbàtẹ́ ẹ̀ ká òye yìí ẹ̀yin ò mọ ìlà ó ẹ̀ gbèwè gbogbo tẹ́ ń ka kò yé yìí tí wọ́n pé tẹ́ ń ka yé yìí ni ó yẹ kẹ́ máa rí pé Alfa Alfulanniy o ọ̀rọ̀ tó ń sọ jáde yìí ọ̀rọ̀ tó Alfa Alfulanniy ń sọ jáde yìí ọ̀rọ̀ yìí máa sọ ẹ̀dọ̀ táyàn rẹpẹtẹ o torí pé gbogbo púpọ̀ nú àwọn àfà tí àwọn Alfa Alfulanniy gbogbo wọn jọjọ́ rẹ̀ àwọn àfà yìí ni wọ́n tọ́jà àwọn àfà oníjàlábì náà mú Alfa Alfulanniy rí tòótọ́ ni òdodo ọ̀rọ̀ rẹ o gbogbo àwọn ọ̀rẹ́ àwọn Alfa Alfulanniy tó jọ ń ṣe tọ́jọ́ máa ń wà tó máa ń invite Alfa Alfulanniy Alfa Alfulanniy náà máa ń lọ sọ́dọ̀ wọn tí ogun ọjọ́ wà púpọ̀ wọn ntọ́ ṣe nìyẹn Alfa Alfulanniy náà kì í ṣe oníjàlábì àwọn lè máa ṣe jàlábì but ní táwọn àfà yẹn ń ṣe nìyẹn kí irú Alfa Alfulanniy wá bọ́tà kó wá kọ̀ dẹ́mu ẹ̀ bọ́ ṣe àwúrẹ́ gbogbo ṣe kí nìyẹn kò sínú Islam ẹ mọ iye ọ̀tá tó máa ní ni ẹ̀yin olórí burúkú tó yẹ kẹ́ gbà Alfa Alfulanniy wọlé pé doctor ẹ ti ẹ gbìyànjú and this guy is useless bàbá aláya rẹ̀ ló useless jẹ́ block yẹ kò ní dáfẹ́ kò ní dáfẹ́ àfà ẹ̀ tó ń tẹ̀lé òní jèrè wọ́n gbọ́ jẹ́ wọ́n pé ìjọ ti sọ̀rọ̀ wọ́n ní this guy is useless kò ní dáfẹ́ kò ní dáfẹ́ ẹ̀ tó ń tẹ̀lé àfẹ́ ẹ̀ tó ń tẹ̀lé kò ní dáfẹ́ àfẹ́ ẹ̀ tó ń ṣí àpọ́gàmù ẹ̀ kò ní jèrè jẹ́ blọ́ọ̀kì. Orí yìí burú ni mo ń bọ̀ ní àfarabalẹ̀ blọ́ọ̀kì àfẹ́ tó ń tẹ̀lé tó nífẹ̀ẹ́ sí ẹ̀ ní dáàbò àfẹ́ tó ń tẹ̀lé ẹ̀ ní dáàbò àfẹ́ tó ń tẹ̀lé ẹ̀ useless oníkúrè bàbá àfẹ́ tó ń tẹ̀lé ẹ̀ oníkúrè sẹ́ gbogbo ẹni mo fi sọ ní ojókè o yẹn fi sùúrù blọọkì ẹ kó má lè rí péjọ àmọ́ ẹ o mo dáwọ́ lé ẹ̀tọ́ ni kó má bàa jẹyàn lórí péjọ àmọ́ àfẹ́ tó tẹ̀lé yàn ní jèrè anyway ohun tí mò ń tẹ́ láti sọ̀rọ̀ ni pé what is it kí ló lè wẹ̀rẹ̀ yìí wò. àfáà tó ń tẹ̀lé ẹ̀ kò ní dáa ẹ̀ tó like tó ń ṣe ẹ̀kú dàmú ẹ̀ kò ní dáa kó pin yẹn dáadáa so this guy is useless. ṣé ẹ fẹ́ fọ́ọ̀sì àwọn ẹni ẹlẹ́ni tí ẹ pé wọn ì tí ì yí padà ta ẹ̀ṣẹ̀ ń tẹ̀lé díẹ̀díẹ̀ pé àfáà wa lágbájá kìnnì kan ṣé ẹ mọ̀ pé díẹ̀díẹ̀ la máa pọ̀ wọ́n wọlé ṣèbí iṣẹ́ tí ẹ kẹ́yìn ṣe nìyẹn. ṣèbí iṣẹ́ tí ẹ kẹ́ ṣe nìyẹn àbẹ́ mọ̀ pé iṣẹ́ tí ẹ kẹ́yìn ṣe nìyẹn àwọn sáráfù ṣáà kó ṣe tí ẹ kẹ́ ṣe nìyẹn kẹrẹmàdọ́gbọ̀n kò hàn wọlé pé àti nígbà táwa ń fara tiwa roko láti ṣe wàhálà yẹn níbo la bàbá aláya gbogbo yín wà níbo la bàbá ìyá yín wà níbo lẹ wà táwa ń fara tiwa tá gbẹ̀mí tiwa lẹ̀ gbogbo tó fẹ́ já sí kó já sí. Nígbà tá à ń ṣe wàhálà yẹn bó ní àwọn bàbá aláya gbogbo yín wá gba ẹsẹ̀ mò ń béè lọ́wọ́ yín gbọ́dọ̀ wà. àwọn bàbá aláya yín wà ní oko wọn ó dá gbogbo yẹn ní jèrè èèyàn lórí burúkú ṣé orúkọ yàláyà tí yín náà pa kiri yàláyà yín náà parọ́ mọ́ ṣé èmi náà parọ́ mọ́ mi parọ́ mọ́ dáàdì mi olórí burúkú ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ ẹ wá sọ pé táàní ẹ ilé òsì
Tabawan kọ́lọ̀ ọba ṣíjọ́ ní ọba jẹ́rẹ̀ nígbà táwọn fara ṣe gbogbo aláìbó làwọn bàbá aláyà gbogbo yìí wà ẹ̀rọ ni àṣà ẹ̀ ṣí tú ó ti wá kò wá bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ kò wá bẹ́ẹ̀ ṣe kí ni tí bá sinmi lọ́wọ́ ìṣẹ́ mi ò sinmi o tí bá sinmi lọ́wọ́ yìí ó yẹ kẹ́ máa kí mi kẹ́ máa yìn mí nípa ó tiẹ̀ gbìyànjú ó gbìyànjú sọ parọ́ bọ́ bàbá aláyà àti wọ́rí ṣé òun fún mi lówó oṣù ní débi pé wà á ní pé ìwèrè kan bá láwọn sáyẹ́rì sí túbọ̀ ló wà owó oṣù náà sọ fún egbò ló wà lọ ṣiṣẹ́ jàre. ṣe bàbá aláyà ló gbéṣẹ́ fún mi tí mò ń ṣe ìwọ náà bọ́ta ìwọ náà bọ́ta ìwọ náà ṣe mi ò sọ pé kó má ṣe ìwọ náà lọ ṣe ìwọ náà ṣe èmi ò sún mẹ́yìn bí iṣẹ́ ọlọ́run èmi ń ṣe lọ ni mo ń ṣe lọ ni pọ̀ mo kàn fi yí ẹ pé iṣẹ́ yìí iṣẹ́ gbogbo wa ni tó o bá rí mi ń bẹ̀ má wàá blame mi pé sáyẹ́nì sítù níbo ló wà ìwọ náà bọ́ta kò ṣe. ìwọ náà bọ́ta kò ṣe eléyìí ni ọmọ olè eléyìí ni ọmọ olè ẹ wúrọ ọmọ olè lélẹ̀ kan sí ẹ wúrọ ẹ jẹ́ n blọọkì ó náà mọ olè bí ẹ pé mo jí owó yẹrì lórí burúkú ó ní dáwọ́ yẹ àwọn ọkọ̀ ti fún lẹ́sẹ̀ ó ní dáàdì ẹ̀ tó bá bèrè pé kí ló jí nígbà yàrá yà ẹ̀ kò sí kò lè ní kọ́ báyìí mo ṣe kò lè ní mo ṣe kí ní kọ́ fóun ara wọn tó máa ń ṣe fún mi nìyẹn ṣé ní gbogbo àwọn ọmọ wèrè tó ń ṣe jákàjàká yẹn àwọn ọmọ àlè tí wọ́n ń polówó ẹbọ yẹn púpọ̀ nù wọn àwọn ọmọ wèrè yẹn àwọn náà máa ń bú mi o àwọn ọmọ wèrè yẹn náà máa ń bú mi o náà máa ń ṣe fídíò ní gbogbo wọn máa ń bú mi o náà máa ń parọ́ mọ́ mi náà ń ṣe gbogbo ẹ̀ o àwọn ọmọ yẹn gbogbo wọn ti wá di gbà táwọn àfa àwọn ti jáwọ́ ń bí ẹbọ táwọn àfa àwọn òpolówó ẹbọ mọ́ àwọn ẹ̀nà wa fọ́n tara àwọn náà wá yáwó rẹ̀ pé àwọn náà ní gbà olórí burúkú kan táyé ẹ̀ ti bàjẹ́ ìyẹn ní wọ́n bínú ẹni jẹ̀ǹpilẹ̀ ó ní wọ́n bínú ẹni o má já wọn lówó o ó ní gbogbo wọn ti gòkè tán wọ́n ti rí pé òkìkí ẹ̀ ti fẹ́ kàn ní gbogbo wọn ṣe ń bínú ẹ má dáhùn lọ́dọ̀ so máa pariwo lọ́dọ̀ máa pariwo ẹ lọ́ má dá wọn lóhùn wọ́n ń bínú orí ẹni òpó ní ẹ̀wòrán ẹ̀wò lórí burúkú tó sọ̀rọ̀ yìí o ó ní wọ́n ń bínú orí ẹni o wọ́n ní pókìkí ẹ ti fẹ́ kàn yéé ẹ̀kọ́ ló sẹ́ni kí ní sinmi nílẹ̀ rí mọ́ṣá ó wà lórí péjì mi pẹ̀lú mi inú fóònù ilé ló wà whatsapp ẹ ló wà ó ní wọ́n ń bínú orí ẹni o olórí burúkú tó sọ̀rọ̀ bó ti rí wọ́n ń bínú orí ẹni má dá wọn lóhùn ó sọ bẹ́ẹ̀ ọlọ́run wọ́n ń gbà ṣó gbọ́ má gbọ́ mo ń bọ̀ ẹ̀gbọ́n ọ̀rọ̀ olórí burúkú ó ní ta ni ò jàse jẹ nínú gbogbo àwọn àfa èmi ò jàse jẹ kó tó dáa fún mi mi ò dẹ níbo lẹ́nu òkè bẹ̀rẹ̀ rárá wọ́n ṣì kí ní ẹ̀ṣílẹ̀ ló fà kò yẹ kó tọ́ tó bẹ̀rẹ̀ kò yẹ kó ti tọ́nà iṣẹ́ àlọ́ ẹ̀rọ yẹ̀bá àti ẹ̀rọ yẹ̀bá ti. ó ní ta ni ò jàse jẹ nínú gbogbo àwọn àfa kó tó ní kó dáa fún olórí burúkú
èmi ò bá yín jàsí jẹ o Ọlọ́run ṣàmú mi. Olórí burúkú tó sọ̀rọ̀ yìí. Dání ọ̀gbẹ́ ṣe dúdú nínú yín. Ẹ wo olórí burúkú. Gbogbo òde kọ́ ní gbogbo nǹkan òní kọ́ parẹ́. Ó yá. Ẹ máa gbọ́. Kéèta jìbìtì ìkà ẹ̀yìn àǹfà alábòsí àgbàyà ní. Ẹ̀rí ìkẹ́kẹ́ mi ìràn mọ́. Ọ̀rọ̀ ọmọ lẹ́yìn yìí lẹ wá ń kírìtì. Ṣé ń gbọ́? Àfi àjẹmọ́ fi ayọ̀ ní gbogbo yín. Ṣé ń gbọ́ olórí burúkú? Èmi ń kú ọṣẹ fún yẹn tààrà. Ẹ wo olórí burúkú. Gbogbo nǹkan orí burúkú dáadáa bí sọ fún mi ọ̀mọ́. Olórí burúkú yìí ó ní òun po ọṣẹ fáwọn èèyàn tààrà òun ń ṣọṣẹ. Wèrè lẹ́yìn tó sọ ni o olórí burúkú ló sọ o ẹ̀dá yẹn ti bàjẹ́ yìí ló sọ̀rọ̀ o ó ní òun po ọṣẹ fẹ́yìn òun po ọṣẹ tààrà òun mi ò máa ṣe iṣẹ́ aláfa babaláwo stuff tó máa ṣọṣẹ fáwọn èèyàn ṣe àwùjọ ṣe tajà ó ní tuntun gbọ́ lẹ́nu ẹ̀ òun ló sọ ẹni kọ́ mọ́ sọ ó ní òun po ọṣẹ fáwọn èèyàn tààrà gbọ́ lẹ́nu ẹ̀ gbọ́ lẹ́nu òun ló sọ. Wà ń gbọ́ sí olórí burúkú. Dání ọ̀gbẹ́ ṣe dúdú nínú yín. Olórí burúkú. Gbogbo òde kọ́ ní gbogbo nǹkan òní kọ́ parẹ́. Àbòsí ti pọ̀jù láàrin àwa àfà. Kéèta jìbìtì ìkà ẹ̀yìn àǹfà alábòsí àgbàyà ní. Ẹ̀rí ìkẹ́kẹ́ mi ìràn mọ́. Ọ̀rọ̀ ọmọ lẹ́yìn yìí lẹ wá ń kírìtì. Àfi àjẹmọ́ fi ayọ̀ ní gbogbo yín. Èmi ń gún ọṣẹ fún yẹn tààrà. Ṣé ń gbọ́? Ó ní òun gún ọṣẹ fáwọn èèyàn tààrà olórí burúkú tó sọ̀rọ̀ yìí. Olórí burúkú tó sọ̀rọ̀ yìí. Ó ní òun gún ọṣẹ fáwọn èèyàn tààrà. Wọ́n bá wò pé ok ọṣẹ tó ń gún fáwọn èèyàn ìwọ tó ń gún ọṣẹ fáwọn èèyàn tó fẹ́ sanwó dolówó tó fẹ́ sanwó dọlọ́rọ̀ mo yìí máa play fídíò ẹ̀ dáadáa o ti máa gbójú ẹ̀ síta. Oyin ń bọ̀ òun gbọ́ngàn mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu kí ọ̀rọ̀ ẹ̀ àtàwọn wèrè sáláfì mo fẹ́ sọ ẹ̀ tẹ̀lé pé àyàn lórí burúkú ìwọ bàbá ọlọ́làǹgbà ṣe bó ń pariwo pé ẹ̀ẹ́dì sí tù nígbà ayé bàbá alájà ẹ̀ ọ̀rọ̀ yẹn mo fẹ́ sọ ẹ̀ tẹ̀lé pé gbogbo yín ẹ̀ ń bú mi pé èmi ò sọ̀rọ̀ mọ́ lórí àwọn kìíní ẹ̀ ń fẹ́ kẹ́kẹ́ yìí náà ṣiṣẹ́ nìkan àríṣẹ́ tẹ́lẹ̀ ṣe apá yóò ká wọn lẹ́yìn sọ́ọ́ sí àbí ẹ̀ lè rí wọn bá sọ̀rọ̀ apá yóò ká wọn ẹnu yóò ràn wọ́n àbí mo ń bọ̀ lálẹ́ bọ́lọ̀ ń bá fẹ́ ọlọ́jọ́ fún mi lálàáfíà màá tẹ̀sẹ̀ lo oògùn màá rí láàsì torí mo ti ṣe wàhálà lé mi díẹ̀. Wèrè tó ń sọ̀rọ̀ yìí tó ń pariwo ọṣẹ tó ń wẹ̀ látijọ́ tó ti ń wẹ̀ kí ló fi gbé ṣe rí ǹjẹ́ ó kó káàṣì pẹ̀lú ọṣẹ tó ń wẹ̀ àtàwọn tó ṣe fún rí tó wá lọ sí nígbà tí ta mọ́tò pé ẹgbẹ́ mọ́tò tuntun fún mi bẹ́ẹ̀ mọ́tò tuntun pẹ̀lú wọn àtọ́ṣẹ́ wọn rí ṣé wọ́n lówó tó sẹ́kẹ́tìrì Dangote òun gún ọṣẹ fáwọn èèyàn ọṣẹ tó ń gún fáwọn èèyàn tó sọ wọ́n di nǹkan kí ni ìwọ gan jẹ́ inú ayé sódà fún ẹ ìwọ tó ń gún ọṣẹ fún yàn ẹ bá wa share program yìí dáadáa torí Ọlọ́run torí péjì wa save your soul ní problem ẹ bá wa share program yìí dáadáa torí Ọlọ́run save your soul page wa any problem pẹ̀lú Facebook ẹ bá wa share any page tẹ́ bá ti rí bí a save your soul bí a sáyé ṣe tún mi o àbí mahad ẹ bá wa share káàkiri lọ́dọ̀ àwọn èèyàn kan mọ̀ pé a ti lo mahad wa padà pẹ̀lú side show àtàwọn pages mi náà bá wa share síbẹ̀ káàkiri tó lọ látijọ́ tó ti ń wọ ẹsẹ̀ yẹn kí ló fi gbé ṣe kí ló fọṣẹ gbé ṣe kí ló ṣe yẹn sọ dì ṣé olówó tó Dangote fi Dangote lẹ ṣé olówó tó MC Musiliu ọṣẹ wo MC Musiliu wẹ kó tó di tó dì ta ló ń gúnṣẹ fẹ́ MC Musiliu challenge bọ́ta ìwọ àfáà tó ń gúnṣẹ fẹ́ MC Musiliu bọ́ta tó wọ́n ló ń ṣọṣẹ fún ẹ̀yin olórí burúkú àfáà gbé tó bá dá ẹ lójú pé wọ́n ló ń ṣọṣẹ fẹ́ MC Musiliu bọ́ta kó sọ pé wọ́n là àfáà ẹ̀
ìwọ ló ń gúnṣẹ́ fún ọkùnrin ti challenge onírúurú ni gbogbo ẹ̀ scam ni kókó náà ó náà sọ kí lórúkọ náà sọ kúlẹ̀ poli òun náà sọ gbogbo wọn ti mọ̀ pé rọ́lẹ̀ ń pa olórí burúkú òun gúnṣẹ́ fáwọn èèyàn tààrà ọṣẹ wèrè tó ń gún fáwọn èèyàn wàá kàn máa wẹ̀ rọ́bìṣì ìmọ́lẹ̀ ọlọ́run máa gbẹ gbogbo ẹ̀ kó lára ẹ̀ ìsìnbọ̀lẹ̀ ọlọ́run lára ẹ̀ òun lè jẹ́ ẹ̀kọ́kọ́ tó máa fi jáde láyé jákàjàká tó máa bá àti gbogbo yín bá káàkiri náà rè èló lórí rí pẹ̀lú gbogbo ọṣẹ tó ń wẹ̀ tó ń ṣe fáwọn èèyàn àwọn brọ́dà kan à ń bá wọn sọ̀rọ̀ níwájú ta ilé mi ní èmi ìkan wá bẹ̀rẹ̀ lọ́dún pé àbáṣà ẹ̀dẹ̀ ẹ̀jọ̀ tó lọ́lọ́ sàlátì lè mo ti ní pé mi ò fẹ́ pẹ́ lórí kíní mo fẹ́ ṣàlàyé pé péjì wa ní problem lásán ni. mo wá ń bá àwọn bọ́dà yẹn sọ̀rọ̀ wọ́n wá bẹ̀rẹ̀ lọ́dún pa sàlátì lè fàátì mo wá ṣàlàyé fún ọ pé sàlátì lè fàátì tẹ́ ẹ̀ ń sọ yẹn o ànábì ò gbọ́ rí wọ́n ò pẹ́ ànábì ò gbọ́ rí mo rí bẹ́ẹ̀ ni àwọn ni ṣèbí wọ́n ní kọ́ máa ṣe kíní kan àwọn ni kí la burú tó wà ń bibẹ̀ nínú sàlátì lè fàátì gbà tó béèrè yẹn lọ́wọ́ mi wọ́n sọ fún ọ pé aburú tó wà nínú sàlátì lè fàátì ni pé Ahmada Tijani ó lóun gba sàlátì lè fàátì yẹn wá lọ́wọ́ ànábì wa Muhammad after 900 and something years tánàbí wa Muhammad ti lọ ẹ bá wa share program nítorí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa invite àwọn èèyàn sórí ẹ̀ pé péjì wa o iṣẹ́ ń lọ lórí ẹ̀ lọ́wọ́ but àwọn pages tó kù tẹ́ bá ti rí ẹ bá wa share fún ọ pé Ahmada Tijani o ó ní òun rí ànábì face to face òun rí sójú òun ra ẹ̀dẹ̀ follow àwọn péjì ẹ̀ torí Ọlọ́run kẹba àlè ráyè máa rí update wa bá ti bẹ̀rẹ̀ program tí tó máa fi sọ́ọ̀tì save us out. ó ní òun rí ànábì wa Muhammad face to face òun rí fẹ́ after 900 years táwọn ọmọ ti lọ ànábì incarnate àbí àkúdàáyà ànábì Muhammad wálé ayé ó wá rí àkúdàáyà ànábì ó rí ànábì fojú after 900 years. okay ó tún wá ní láàmọ̀ náà mọ̀ kò kí n ṣojú àlá o òun rí face to face ni máa wulẹ̀ sọ wípé ojú àlá kọ́ òun rí face to face bẹ́ẹ̀ ni orí ẹlọ́jú bẹ́ẹ̀ ni ó sọ bẹ́ẹ̀ ni ẹ pé ìròrí Paul náà sọ pé òun rí Jésù sójú òun rí mọ́lẹ̀ ó tún lóun gbọ́ ohùn àwọn tó tẹ̀lé ohùn wọ́n rí mọ́lẹ̀ àwọn tó tẹ̀lé ohùn wọ́n gbọ́ ohùn ó parọ́ mi kan pé wọ́n gbọ́ ohùn ó parọ́ mi kan pé wọ́n rí mọ́lẹ̀ ní court of law wọ́n wá gbé lọ sí court of law wọ́n wá ń bí pé Paul wá ń bí gbogbo àwọn sọ pé àwọn ní àwọn ọmọlẹ́yìn ẹ̀ rí onírọ̀ wọ́n gbóhùn ẹni o wọ́n gbóhùn ẹni o wọ́n sọ pé wọ́n rí onírọ̀ ìròrí yẹn náà làbọ̀ ló wà lórí Ahmada Tijani. Ahmada Tijani wá sọ pé òun rí ànábì face to face òun sójú ṣàgbàgbọ́ after 900 years ọkọ̀ ọ̀dàkẹ́ mo ní òkè ẹni sùúrù níta máa fi mọ̀ pé bóyá rọ́ọ̀nì àbúkò ṣe rọ́ọ̀sì. Ahmada Tijani wọ́n sọ pé sọ̀rọ̀tù ní fàátì yẹn o ó ju Kùránì lọ 6,000 times àwọn ìpè ní kò sọ bẹ́ẹ̀ mo ní gbà tí mo wá búra fún wọn ní tó bá jẹ́ bẹ́ẹ̀ orí burúkú ni mo ní ìyẹn kéré o ó ní sọ̀rọ̀tù ní fàátì ẹyọ kan o ó tún ju àwẹ̀ Ramadan náà lọ ọ ní ẹ̀rù wá bá wọn nítorí wà núwèé wọn ni tó wà núwèé wọn ni ní ikú parọ́ wà ń bẹ ok nígbà tí mo ṣàlàyé gbogbo ẹ̀ fáwọn ọgbọ́n ẹ̀ wá ò àwa sọ̀rọ̀ débi pé báwo lọ́nà ṣe máa wá ṣàánú wa mo wá lókè o ànábì wa Muhammad ọlọ́run ọba ó kọ́ wa ó lójú bìrìlù ó kọ́ àwọn ọgbà ànábì wa Muhammad ṣe máa ṣe sàlátù Ibrahimiyya tó bá ṣe sàlátù wọ́n á máa já padà fún àmàlẹ́kà máa já padà fún wọn náà pé kọ́lọ́wọ́ bá ṣèkẹ́ kó ṣègẹ̀ fún ẹ kọ́lọ́wọ́ bá yọ́nú sí wọn náà ó mọ iye màláìkà tá a máa ṣàdúrà fún ẹ gbogbo gbà
torí pé wọn náà ń ṣàdúrà fánàbí ìwọ máa fi kíní yẹn tọrọ wájú Ọlọ́run máa ṣe àsàlátù gbogbo gbà àsàlátù Ibrahimiyya táwọn bí mọ̀ọ́mọ̀ gbé wá ni mò ń sọ o àṣà ìtọ́nù ló gbé sọ̀látù fàátì wá fún wọn èṣù ló gbé sọ̀látù fàátì wá nígbà tó gbé sọ̀látù fàátì fún wọn èṣù ló gbé yẹn wá o èṣù wá gba ọ̀ríjínà kúrò lọ́wọ́ wọn wá gbé fèkì lé wọn lọ́wọ́ torí pé gbogbo kan ló máa ń ní fake and original ẹ máa wá rí pé títí èṣù yẹn ló lọ sókè jù títí àwọn ìmọ̀ọ́mọ̀ àwọn èèyàn ò gbọ́ especially nílẹ̀ Yorùbá wa títí èṣù ó wá lọ sókè tàwọn ìmọ̀ọ́mọ̀ ó lọlẹ̀ àáfàá mi ò mọ Sọ̀látù Ibrahimiyya ìkọ́nà àwọn àgbà àáfàá Súfì Tìjàníyà ó fẹ́ ka Sọ̀látù Fàátì kò mọ̀ àjáná sí ò mọ̀ gbogbo àwọn ọjọ́ mọ́ ọmọ ó fẹ́ kà á níbi ó fẹ́ yẹ̀yẹ́ Sọ̀látù Fàátì ni o kò wá rí kà kò mọ̀ àjáná sí ò mọ̀ báwo náà ṣe ń ṣàtáyà tó bá ń kírun lórí ìrun ṣé lórí àtáyà ṣọ́ọ̀ kì í fi Sọ̀látù Ibrahimiyya ṣọ́ọ̀ kì í ṣe é ní ṣọ́ọ̀ kì í ṣe é ní náà ṣe mọ̀ ó dẹ̀ gbọ́dọ̀ ṣe lórí ìrun dandan ni fún ẹ o gbọ́dọ̀ mọ̀ kò ṣe lórí ìrun ó wá di pé àáfà ò mọ̀ àjáná sí ò mọ̀ àwọn jọ̀mọ́ ò mọ̀ dàsú pé wọn kì í ṣe ìtànà bí gbé wá wọn kì í ṣe títí wọn náà ṣe ìròrí tí wọn làwọn gbé lẹ̀ làwọn ń ṣe sáwọn ọ̀tọ́ máa pọ̀ láǹfààní mo wá jẹ́ kó yá ọmọdé àwọn bọ́ọ̀ ọlọ́mọ yẹn kéṣù já nǹkan kéṣù gba pásíwọ́ọ̀dù mọ́ wa lọ́wọ́ kó wá gbé kó gbé nǹkan mi lè wa lọ́wọ́ o. ọlọ́mọ yẹn kéṣù gba ohun tó jọ́ọ̀lì jìnnà mọ́ wa lọ́wọ́ kó wá gbé fèkè lè wa lọ́wọ́ kọ́lọ́ ṣàánú wa ìtàn mọ̀mọ́ gbé wá gangan òun ni kókó mo ṣàṣàlàyé fún àwọn gan àtòótọ́ ni o iṣẹ́ tẹ̀yìn ẹ̀yin onísàláfì tẹ̀gbà nìyẹn rìlì ikímọ̀ ni kò ń ṣe yàmàyàmá tí gbogbo yín ṣe tẹ̀yìn ṣe yàgàyàgà mo ti wá wo tọ̀rọ̀ Palestine náà tí mo rí gbogbo ẹ̀yin wèrè gbogbo ẹ̀yin èèyàn játijàti kì í sáláfì ẹ̀ ń kọ̀ndẹ́mù gbogbo àwọn ẹni tó sọ̀rọ̀ yẹn tó ń sòdodo pa ọ̀rọ̀ Palestine òpònú kótùbù mo gbá ní mo gbọ́ ni o mo gbọ́ má jẹ́ sọ torí mi ò tí ì rí fídíò yẹn mi ò mo èètì kí n kóòtì yẹn without kí n gbọ́ mi ò sọ mo gbọ́ kó sọ nǹkan kan but mo fẹ́ gbọ́ fúnra mi fetí mi gbọ́ torí pé tí bá miss kóòtì ẹ̀ kò ní pè mí kí n ṣe pé kó má bínú ẹ ti ẹ̀ lọ gbọ́ lọ. gbogbo wọn kàn sọ àwọn èyí tí mo gbọ́ pọ́n náà sọ mo gbọ́dọ̀ gbọ́ fúnra mi tí bá gbọ́ kó sọ àbẹ àtàwọn tó kù náà tí bá gbọ́ màráyè gbá wọn kù àti Gani Jimoh rárá kù torí pé mo rí pé wọ́n ń ṣiṣẹ́ fáwọn Yahudi iṣẹ́ tó ń ṣe iṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ support àwọn Yahudi ni wọ́n ń ṣiṣẹ́ support wọn kéèyàn máa sọ jáde lẹ́nu ara ẹ̀ pé kéèyàn kan máa sọ jáde ní pé ẹ jẹ́ káwọn mùsùlùmí yẹn kúrò ní kó fi àwọn Israẹli jẹ lórí ilẹ̀ yẹn náà pé àwọn náà ṣe jíra kó bẹ́ẹ̀ bíi ṣe bá náà bí Muhammad ṣe jíra náà nìyẹn ṣọ́rọ̀ ṣé ó jọmọ́ra wọn ẹ múlí àwọn wèrè sálábì ti dàrú ṣó jọmọ́ra wọn káwọn náà kó bẹ́ẹ̀ fún wọn kó bẹ́ẹ̀ kó ṣe jíra lọ orí ẹ̀ burú ń tá ló Muhammad bá wọn fà ọ̀rọ̀ ẹ̀mí ni pé ọ̀rọ̀ àkídà ni dàrí pé ẹ má ṣe ẹbọ mọ́ ẹ má ṣe kíní kan mọ́ àná bí bá wọn fà nígbà tí wọ́n ti sọ àná bí lọ́lọ́dún káàdùn bí wọ́n ṣe jíra lọ àná mọ́ ṣe jíra lọ ìyẹn yàtọ̀ eléyìí ọ̀rọ̀ bí ìlú wa lélẹ́yà wára ní bíbá iná ń bára wọn fà àbórí yín ò pé ní ẹ̀yin Sàràfí àdíyà ọ̀rọ̀ pàwárà ní ìlú wa lélẹ́yìí àwárà ní bíbá yìí ń tọ́jọ́ ń bára wọn fà nìyẹn orí ẹ̀ ò pé ní orí ẹ̀ tó sọ̀rọ̀ yẹn pé kọ́kọ́ bẹ̀ fún wọn kọ́kọ́ ṣe jíra lọ orí onítọ̀hún yẹn ò pé orí ẹ̀ ti dàrú orí ẹ̀ ti àwọn náà nílùú wọn ṣọ́ra àwọn tó lọ kó wá síbẹ̀ yẹn
àwọn tó kó wá síbẹ̀ yẹn táwọn Amẹ́ríkà Britain ti àwọn France tó kó wá bẹ̀ wọ́n kọ̀ kó wá bẹ̀ lásán ni àwọn kan náà ní àwọn kan òsú ọ̀pá wọn náà ní 1948 or 1946 or 1945 náà kó wọn síbẹ̀ so wàhálà tí wọ́n nìyẹn àwọn kí náà korúkọ ẹ̀ o tó kó wá bẹ̀ wọ́n kọ̀ kó wá bẹ̀ láti wá fi wọ́n dá wà lálẹ́ láàrin yẹn fẹ́ tó bá làkà ìlú ni ọkọ̀ wá bẹ̀ láti wá fi dá wà lálẹ́ lásán àwọn tó ní ìlú gangan wọn ní kí ọkọ̀ lu ẹ̀ kó lọ pé wọ́n ń gbàlú mọ́ ọ lọ́wọ́ díẹ̀ ẹ̀yin ò ní làkà ìlú rí ẹ̀yin wèrè sàràfíà mọ̀lẹ́kàlíyà ẹ̀yin wá ní kinní kan òpònú gàníjìmọ̀ mo ti ẹ̀ gbọ́ yẹn tí yẹn ń sọ pé àwọn Palestine yẹn wọ́n máa ń wá public sympathy ni wọ́n máa ń parọ́ ni wọ́n máa lẹ kíní wọ́n rí wọ́n máa ní pé nǹkan míì nǹkan orí ẹ̀ dàrú orí ẹ̀ ó ti dàrú gàníjìmọ̀ ṣé ìwọ náà dẹ̀ orí ẹ̀ ò tiẹ̀ pé mi fẹ́ bí ti fẹ́ bá yín dá sọ̀rọ̀ ọ̀rọ̀ Palestine kò ṣe Palestine máa jẹ́ kó mọ̀ pé orí ẹ̀ tó pé yẹn iṣẹ́ tẹ̀ ń ṣe tán iṣẹ́ jàkàjàgà tí gbogbo yín bínú pé ń ṣe tẹ̀rù pé ń ṣiṣẹ́ fẹ́ sí tẹ̀rù pé jàkàjàgà ni gbogbo yín ṣe wọ́n kà ní jí wàdà yín gbogbo ẹni tẹ́jọ́ ń ṣe àwọn àmà ẹ̀ orí yín ó pè àtàwọn àfáà yín gbogbo àwọn dókítà ọ̀fẹ́ gbogbo yín jọ ń ṣe àwọn àmà tẹ́lẹ̀ láka ẹ̀ lórí ẹ̀ orí gbogbo yín ó pè papọ̀ àwọn dókítà yìí orí gbogbo yín kò pè ẹ̀ ní láka ẹ̀ lórí ọlọ́ ẹ̀ ní láka ẹ̀ ní erí so ẹja fi okú lẹ́bà ẹ̀nà ká ẹ máa wú lọ. Save Your Soul page wa ó wà under verification pẹ̀lú Facebook wọ́n ti lọ pa àwọn ìyáláyà ẹ̀rọ mọ́ wa ń bẹ̀ ẹ̀ bá lè parọ́ mọ́ wa ọ̀ka wa ìyẹn ọ̀ka wa ìyẹn ò lé wa kúrò ní orí space tí bá ṣe tún àti nà yẹ́ mi dáadáa màá rí pé péjì ò lé fún mi láti control láti tún dáwọlé bá dáwọlé péjì sùn máa rí bóyá máa dìde lẹ́ẹ̀kan náà tó tó bá yàmà ìmọ̀ tẹ̀ ṣe ìlọ́jọ́kù orí màádì ni mo ti ń ṣe eléyìí bọ̀ mọ́kọ̀ connect ẹ̀mọ́ gbogbo àwọn pages tó kù àti Save Your Soul àti Saheed Shittu mi tó bá di ní alẹ́ mo máa gbìyànjú àti rìláàsì díẹ̀ ń padà bọ̀ mo fẹ́ wá sọ̀rọ̀ pa àwọn ẹyin wèrè ẹlẹ́bọ yẹn torí mo ti rí pé àwọn sáláfì wèrè tó kàn ń pariwo gbogbo àwọn sáláfì yẹn wọn ò mọṣẹ́ tó kàn wọn ò ríṣẹ́ ṣe iṣẹ́ tí ẹ kọ́ ṣe tá à ń pariwo wọn ò lè ṣe é èmi gangan wá ń bọ̀ fúnra mi padà mo rí báwọn dókítà gbogbo àwọn èèyàn ń pè lórí program pé ẹ má yẹ kí Saheed Shittu padà wá o ẹ má jẹ́ padà wá o ẹ má jẹ́ wá sọ̀rọ̀ yẹn mò ń bọ̀ wá sọ torí mo ráfa alábòsí kan tó pè sọ́dọ̀ Alfa Alfulanny sẹ́ tó ń dojú ọ̀rọ̀ rẹ̀ tó ń sọ pé ẹ tó pọkùnrin yẹn ní lọ́dọ̀ soap ọṣẹ stroke ló ṣe fún ọṣẹ stroke àwọn ayé wà ní múdù ẹni kí lọ́dọ̀ soap bọ́ta kó búra pé ẹni tí ọkùnrin yẹn ń sọ yẹn o ọṣẹ stroke ló ṣe fún kó búra bẹ́ẹ̀ tálẹ́ńtọ̀ ẹni tó tí wèrè kan pé tí ẹ ń sọ lórí prógámù tí ẹ ń ṣe prógámù lọ tí ẹ ń sọ pé ọṣẹ kan wà wọn máa ń wẹ̀ látọjúgun wọn máa ń wẹ̀ lọ sókè látọjúgun náà máa ti wẹ̀ ó ní ó sáré gbòòrò òun mọṣẹ náà sọmídìí olówó sọmídìí ọlọ́rọ̀ ní gbangba dàsúkò òun náà irú ọṣẹ tó ń ṣe nìyẹn nígbà tó ń bá Alfa Alfulanny ágíù lórí prógámù ẹ àwọn ọṣẹ babaláwo stọọfù yẹn ló sọ o ní àárín lọ́dọ̀ soap yẹn sọ o àwọn aṣẹ babaláwo stuff tó ń ṣe fún àwọn èèyàn ló sọ o kò sọ̀rọ̀ pa ọṣẹ jẹ̀dí o kò sọ̀rọ̀ pa ọṣẹ stroke o kò sọ̀rọ̀ pa ọṣẹ stroke o ọṣẹ síríkù tó ń ṣe fáwọn èèyàn ló sọ pa o òpònú ọ̀dẹ̀ ìyẹn wá sọ pé ọṣẹ stroke fẹ́ yàn ọṣẹ stroke orí ẹ̀ dàrú ṣé àná tó ní stroke nínú àwọn àfa wa ta mọ̀ káàkiri gbogbo ayé kó lọ ṣe fún ọ̀gá rẹ̀ èèyàn kan yìí ń pè mí ní last week
ó ní mọ́mí òun ní stroke ó send message sí mi ò tí ì dá lóhùn èèyàn bíi mẹ́ta ni mo mú tó bá yẹ kó dán ṣe stroke tó confam lọ́wọ́ tó bá yẹ kó bọ̀bọ́ yẹn gangan ní o tó confam kó fi ṣèdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn pé yẹ ṣe stroke kọ́ báyìí tó bá lò ó máa ń jẹ́ ó gbé jáde káàrí káwọn èèyàn lò kọjá káàrí onírọ̀ ọṣẹ stroke kọ́ ló ń sọ ọṣẹ sọmídolówó sọmídolọ́rọ̀ sọmídolówó n tó sọ nìyẹn àwọn ẹ̀ wá jẹ́ gbogbo àti gbélé ayé ti pẹ́ ajásí náà àwọn náà jásí àmọ́ tó ń ṣẹlẹ̀ náà orí yín dàrú ni anyway mo kàn tẹ́sì nígbà tẹ́sì péjì wo náà ni gbogbo yóò la máa fi máa ṣe program for now títí a máa fi sọ́ọ̀tì issue wa pẹ̀lú save your soul tán lórí Facebook kọ́lọ́ máa ṣe ní ìrọ̀rùn fún wa ọ̀làlá àwùlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. àápàdà pàdé lẹ́tà kọ́lọ́ máa ṣe ṣàánú wa ẹ ṣe ó pọ̀ gbogbo ẹ̀yin tí ẹni fẹ́ òdodo tẹ́ ń pè mí lọ́tún lọ́sí pé kí ló ṣẹlẹ̀ save your soul page save your soul ọ̀bẹ Facebook náà ń ṣe verification lórí page wa àwọn náà di page wa mú lọ́wọ́ tí fún gbogbo lọ́tọ̀ ti pamọ́ wa ń bẹ̀ wọ́n ṣáà ń ṣe verification lọ́wọ́ kọ́lọ́ máa ṣàjẹ́ kí wọ́n dá padà fún wa ọlá àti tóbi ọlọ́run for meantime tó bá yìí ti dá padà a máa wà lórí péjì láti máa ṣe programu wa a máa lo mahad adé máa lo Saidi Shittu mi bá ti táìpù Saidi Shittu SAIDI wà máa rí mbẹ wà máa rí programu wa mbẹ wà á dẹ̀ tún máa rí ní orí péjì kí lórúkọ ẹ̀ náà Saidi Shittu lovers page náà rí ẹ̀ wà á rí fọ́tò mi mbẹ náà ó máa wà mbẹ náà títí alẹ́ a máa connect ẹ̀ mọ́ Saidi Shittu fan page àbí what you call it aṣọ àmà connect mọ́ gbogbo àwọn pages wọn rẹpẹtẹ láṣẹ ọlọ́run kọ́ ló máa ṣàyẹ̀ ṣàánú wa ló máa ṣàyẹ̀ ìyẹn sọ àmọ́ tí àmàtí ara ti ṣe ṣá ọlọ́run àṣírọ́run ìṣàlá ọlọ́run máa ṣàyẹ̀ ìyẹn sọ wa gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ òdodo tẹ́ support òdodo ọlọ́run bá support ẹ̀yin ọlọ́run bá pín yín ọlọ́run bá pín yín ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run àti tóbi ọlọ́run 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 ẹ̀yin tẹ́ pé inú yín ń dùn lórí òdodo ọlọ́run bá dùn yín nù ẹ̀yin tẹ́ banújẹ́ lórí iṣẹ́ tá à ń ṣe tó ń bí yín nù ọlọ́run ní yọ banújẹ́ kó lọ́rọ̀ yín ọlọ́run ní yọ kó lọ́rọ̀ yín ọlọ́run ní yọ kó lọ́rọ̀ yín apàdé lẹ́tà subhanaka Allahumma wa bihamdik nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.